ẹ̀yin tèmi ara reason tèmi fi like ọ̀bọ orin gan ni wípé tó bá kéré sọ́bọ orin kò kí ń rọ́rọ̀ ẹ̀rọ much àǹtọ́bọ orin bá sọ fún ẹ pé ó ti lọ nìyẹn ẹ wo bó ṣe bá Òkìkí ṣàwàdà ń bíbà yìí pé Mr. Acapella ẹ kájọ fídíò yẹn ó lọ fà ẹ subscribe sí ẹ̀kọ́ tí wọ́n like ẹ bá mi share ẹ comment kò ní bàjẹ́. Daddy mi. Oh, serious. Daddy mi. No, oníbẹ̀ o bàbá ẹ̀yin kọ́ ni mò ń bá wí daddy mi, ẹ̀yin kọ́ ni mò ń bá wí o, ẹ̀yin kọ́ ni mò ń bá wí o, ní pàǹtà mi ẹ̀yin kọ́ ni mò ń bá wí sá o, ẹ̀yin kọ́ o. Àmísà daddy mi, àmísà. Daddy mi. Okay, daddy mi. Ó máa wá rí ẹ léṣo ti gbọ́, ó máa wá rí ẹ. Àmín. Ṣé bọ́lá mi? Okay, daddy mi, ṣé sà? Ẹ máa ṣèpàdé yín lọ tẹ́ ẹ bá ṣèpàdé tán kó o pè mí. Bàbá mi fún mi lówó ọba orin Saheed Òṣùpá mi ò lè rí wọn fí o. Bàbá mi ni wọ́n o mi ò lè rí wọn fí o. Wọ́n ti sẹ́tù ẹ̀. Bàbá tún tẹ owó fún mi. Ọlọ́sẹ̀. Kẹpẹ́ ọlọ́jẹ́ kẹ́mi igun fún wa lágbára lọ́wọ́ ó kélé wà ẹ̀ ní. Alhaji Rashidi Merengue Ògo Ìbàdàn bàbá ọ̀fújì. Bàbá tún tẹ owó fún mi. Àwọn tó ń gbèyàn pé kéèyàn gòkè kéèyàn ṣàbáyé kéèyàn kó láàrin nǹkan àwọn lélẹ́yìí. Láìpẹ́ láì jìnnà bàbá ẹ jọ oúnjẹ gbogbo wa inshallah mọ̀kúrẹ́ ti láì. Ògo tó ń tọ́lọ́ ògo lélẹ́yìí. Ìlú òyìnbó àlè ní abẹ́ máa gbé yín lọ lóyìnbó mọ́ ẹ ti lọ. Bọ̀ nǹkan mi tó jára mi láàbì mọ dùn yín nú. Bàbá mi tẹ owó fún mi o. Merengue ní bàbá ọ̀rẹ́ bí wà láwà nígbàdàn. Merengue táwọn fún Òkìkí bright. Àti Alhaji Rashidi Merengue Ògo Ìbàdàn. Ẹ ti rí. Wọ́n ti yanjú ọ̀rọ̀ ẹ. Ó dà pé wọ́n ń ṣe ìwà fújì. Ó yẹ kí wọn náà ó yẹ ká pè é sí pàtàkì kan sí. Torí ó bá mi sọ pé bí àwọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkọ mi tẹ́ ẹ wà lẹ́yìn wa. Wọ́n máa ń ṣèpàdé kan. Wọ́n tún wá kó àwọn tó jẹ́ ọkọ mi. Wọ́n kó wọn mọ́ra láti jọ máa ṣèpàdé. Ó ń gán ló sọ ọgbẹ́ fún gbogbo nǹkan tó ń lọ nínú fújì bẹ́ẹ̀ kíjà máa wà ibi tíjà bá ti fẹ́ wà kán pé àwọn kan ti kí o. Bàbá mi fún mi lówó ọba orin Saheed Òṣùpá mi ò lè rí wọn fí o. Bàbá mi ni wọ́n o mi ò lè rí wọn fí o. Wọ́n ti sẹ́tù ẹ̀. Bàbá tún tẹ owó fún mi. Ọlọ́sẹ̀. Kẹpẹ́ ọlọ́jẹ́ kẹ́mi igun fún wa lágbára lọ́wọ́ ó kélé wà ẹ̀ ní. Alhaji Rashidi Merengue Ògo Ìbàdàn bàbá ọ̀fújì. Bàbá tún tẹ owó fún mi. Àwọn tó ń gbèyàn pé kéèyàn gòkè kéèyàn ṣàbáyé kéèyàn kó láàrin nǹkan àwọn lélẹ́yìí. Láìpẹ́ láì jìnnà bàbá ẹ jọ oúnjẹ gbogbo wa inshallah mọ̀kúrẹ́ ti láì. Ògo tó ń tọ́lọ́ ògo lélẹ́yìí. Ìlú òyìnbó àlè ní abẹ́ máa gbé yín lọ lóyìnbó mọ́ ẹ ti lọ. Bọ̀ nǹkan mi tó jára mi láàbì mọ dùn yín nú. Bàbá mi tẹ owó fún mi. Merengue ní bàbá ọ̀rẹ́ bí wà láwà nígbàdàn. Merengue táwọn fún Òkìkí bright. Àti Alhaji Rashidi Merengue Ògo Ìbàdàn. Ẹ ti rí. Wọ́n ti yanjú ọ̀rọ̀ ẹ.
ó dàbí wọn ń ṣe àwa fújì. ó yẹ kí wọn náà ó yẹ ká pè é sí pàdé ìtàn sí torí ó bá mi sọ pé bí àwọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ wà lẹ́yìn wa wọ́n máa ń ṣèpàdé kan wọ́n tún wá kó àwọn tó jẹ́ ọkọ mi wọ́n kó wọn mọ́ra láti jọ máa ṣèpàdé òun gan ló sọ ọgbẹ́ fún gbogbo nǹkan tó ń lọ nínú fújì bẹ́ẹ̀ kíjà máa wà ibi tíjà bá ti fẹ́ wà kán pé àwọn kan ti gbé